tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi jẹ́. Adẹ̀kú bó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń bá mi rajà. Lágbára Ọlọ́run ẹ máa rí ṣe ni. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ bá ṣe máa ń polówó ọjà wa. Tó bá di ọjọ́ Sátọ̀dé eléyìí tí ó jẹ́ ọ̀la, a máa polówó àwọn jewelries wa, àwọn confam Brazilian gold. A máa polówó ẹ̀ lọ́la. A dẹ̀ tún máa polówó àwọn tó jẹ́ àwọn tó yẹ kó ṣe irú eléyìí tó wà lọ́rùn mi náà. Gbogbo ẹ̀ náà ló wà níbẹ̀. So oríṣiríṣi la ti ní. So lágbára Ọlọ́run a máa rówó rà ni o. Ara wa ò ní kó aṣọ. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Lọ́jọ́ Sunday bákan náà a tún máa polówó àwọn aṣọ. Sales wa ṣì lọ lọ́wọ́ bọ̀ tó máa parí ní ọjọ́ Sunday yìí. Gbogbo ẹ̀ tẹ́ bá ìfẹ́ raṣọ, ẹ pè mí o. Ẹ pè nọ́mbà mi o. Aṣọ àìṣe sales lọ́wọ́ o. Lágbára Ọlọ́run a máa rí ṣe. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ò pọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ abínibí mi, ilẹ̀ Yorùbá, àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan ìtìjú fún wa nílẹ̀ Yorùbá, tó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó ń yà mí lẹ́nu. Mo fẹ́ sọ nípa ẹ̀ lénìí. Ṣé ẹ rí, ní àkọ́kọ́ ó yẹ kí àwọn ọmọ Yorùbá ká ronú. Àsìkò tá a lè ronú leléyìí, tá a lè kóra wa jọ, ká lè fa ara wa mọ́ra. Gbogbo tó bá jẹ́ bí ìjà àbí asọ̀ láàrin wa ká yanjú ẹ̀. Ìdí ni pé àwọn mọ́là ti fi hàn wá wípé àwa Yorùbá ọ̀dẹ̀ ni wá, wípé a gọ̀. Nípa ọ̀rọ̀ tí Gúnmi sọ, òun ló jẹ́ kí n fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Yorùbá náà ló máa ń pa lówe wípé ajá mọmọ tiẹ̀ fún lọ́mú. Ajá ó mọmọ tiẹ̀ fún lọ́mú. Láti bẹ̀rẹ̀ ayé, òun ni àwọn mọ́là tó ti ń hùwà yẹn. Ṣùgbọ́n lákòókò yìí wọ́n wá hùwà yìí, gbogbo ayé wá rí i pé àṣerú èèyàn báyìí nìyí. Kò sẹ́ni tí ò mọ àwọn tí wọ́n pè ní Boko Haram nílẹ̀ yìí dé gbogbo àgbáyé. Itú tí wọ́n ti fi àwọn èèyàn pa nílẹ̀ yìí, itú tó fi àwọn èèyàn jàǹkànjàǹkàn àtàwọn tí ò lórúkọ, nǹkan tí àwọn Boko Haram ti fojú wọn rí, àwọn ẹbí tó ti pa lẹ́kún, àwọn ìdílé tó ti pa lẹ́kún, àwọn àdúgbò tó ti sọ di di nǹkan tí àwọn èèyàn kì í gbé mọ́, tí gbogbo èèyàn ti sá ní òkè òkun lọ́hùn o. Àìmọye mélòó la fẹ́ kà. Bọ́n ṣe ń pa kúkúrú bẹ́ẹ̀ náà ń pa gíga, náà ń pa arúgbó, náà ń pa ọ̀dọ́, náà ń pa ọkùnrin, náà ń pa obìnrin, wọ́n pa anybody náà tó bá ní náà ń pa. Wọ́n kódà wọ́n tún ń pa ẹlẹ́sìn wọn tó jẹ́ Muslim, tó jẹ́ Mùsùlùmí bíi tiwọn, wọ́n tún ń pa. Ókè, wọ́n wá ṣe yẹn tán. Gúnmi wá jáde, ó ní kó má pè wọ́n ní terrorist. Ó ń torí pé tó bá pè wọ́n, ìpè wàhálà máa ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí Gúnmi sọ yìí, bí mo ṣe ń sọ̀rọ̀ yóò yẹ kí o rí, kí ọ̀nà ẹ̀ kó ti dàrú. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Mùsùlùmí tẹ́ pé máa jáde. Ọdúnládé ṣe fíìmù ọmọlọ́mọ tí ò mọ̀ nípa fíìmù ẹ̀ pọ́n pè sí ni. Ẹ wo èpè tí ẹ fi ọmọkùnrin yẹn ṣẹ́. Ẹ wo gbogbo àrà tí ẹ fi Ọdúnládé Adékọ́lá tẹ́ fi ṣẹ́, ẹ wo tú tẹ́ fi pa. Kí lẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ Gúnmi tó ní wọn ò gbọ́dọ̀ pé àwọn apanijayé, apaniṣẹ̀sín, ó ní wọn ò gbọ́dọ̀ pé wọ́n ní terrorist. Ó wá fìyẹn gbógun tì wá ní Nàìjíríà, èèyàn kan ṣoṣo. Mi ì tí ì rí kan nú ẹ̀yin àfáà yìí kó jáde kẹ́ sọ pé nǹkan tó ọmọkùnrin ṣe yìí kò yẹ kó ṣe. Ṣé ni gbogbo yín máa ń wò? Ṣé ni gbogbo yín dẹ̀ ń wò? Ọmọ tiwa, aṣíwájú tiwa, olú ọmọ gbogbo ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé, ìyẹn wá jáde, ó ṣe nǹkan tó yẹ kó ṣe, ó ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ìran ẹ̀.
wọ́n pè ní terrorist. Mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ipò ṣe ni gbogbo ẹ̀sìn tí àwọn Haúsá ń fi wá ṣe kì í ṣe mi, torí mi jẹ́ nǹkan kan ní mo jẹ́ nǹkan kan ní ìdílé mi, kò sẹ́ni tó mọ̀ mí. Mo máa ń sọ bí mo ṣe wà nísìnyí, kò sẹ́ni tó àwọn ọba wa, àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ẹjọ́ mọ́ra yín, ẹ̀yin dẹ̀ ni wọ́n ta lábùkù yìí, àbùkù ńlá tẹ́ pé kò ní ẹgbẹ́ lágbàáyé lórí ilẹ̀ ìyẹ̀pẹ̀ tá a wà yìí. Ẹ̀gbin òun náà fi lọ̀ yín nílẹ̀ Yorùbá yìí. Ọmọ tiyín tó yẹ pé ó níṣẹ́ lọ́wọ́, ọmọ àríyàngàn tó níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ tí gbogbo àgbáyé ń wárí fún, wọ́n wá pọmọ tí yẹn ní tẹ́rọ́rìsì. Wọ́n wá pe àwọn ọmọ jàǹdùkú, ọmọ kò níran, àwọn olóṣì, àwọn aláàárẹ̀, àwọn kò níláárí, àwọn kò nǹkan, wọn ò níṣẹ́ lọ́wọ́. Láti ìran kìíní dé ìran kẹrin, ìṣẹ́ ló ń ṣẹ́ wọn nílùú yẹn. Àwọn yẹn wá ń pààyàn, wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn wọ́n fi ń wẹ̀, wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn wọ́n mu ẹ̀jẹ̀ èèyàn, wọ́n jẹ ara èèyàn tó dẹ̀ ṣe tí gbogbo àgbáyé dẹ̀ mọ̀. Èèyàn kan ṣoṣo ó wá jáde, ó wá ní gbọ́dọ̀ pè wọ́n ní tẹ́rọ́rìsì o. Ẹ̀yin ọba, ẹ̀yin gbogbo ẹ̀yin olórí wa ẹ̀dẹ̀ ń wò, kò sí ẹni tó ti jáde láti gbà yẹn tó yẹ kí ikú ló yẹ kẹ́ fi kẹ́wọ́, ó yẹ kí gbogbo yín tú síta ni bí iná wẹ́dà, kí gbogbo wa máa sọ̀rọ̀ pé no, ikú tó ti lè mú yín tí ẹ̀ lè pọ́ ọmọ tí ní tẹ́rọ́rìsì, ọmọ tí tó yẹ pé àwọn ló ń pààyàn, ẹ̀ ní ẹ̀tọ́ lábẹ́ bó tilẹ̀ wù kó rí láti pọ́ ọmọ tiwa ní tẹ́rọ́rìsì. Ẹ̀yin ọba yẹn ti jáde, ẹni gbogbo ẹ̀yin olókìkí yẹn ti jáde, ẹ̀yin táyé mọ̀ tí gbogbo àgbáyé mọ̀ nílẹ̀ Yorùbá. À ń retí yín kẹ́ jáde sí ọ̀rọ̀ yìí. Ìtìjú ńlá ló máa jẹ́ fún yín. Ipe tí Gumi bá dẹ̀ sọ tó jẹ lọ tí ò dẹ̀ sí ẹnìkan tó jáde yàtọ̀ sí àwọn speaker online. Nínú ẹ̀yin aṣíwájú wa ló yẹ kẹ́ jáde kẹ́ tákù ẹ̀ pé nǹkan tó sọ yẹn kò dáa. Àfàwọn Christian kan ló jáde, torí Christian ni wọ́n pa jù nílẹ̀ Haúsá. Ẹni tá a bá dẹ̀ nà òun lára ń ta, òwe Yorùbá nìyẹn. Ẹni tá a bá nà òun lára ń ta. Àwọn Christian òkè ọya north, àwọn ni wọ́n sọ́fà lọ́wọ́ àwọn Boko Haram yìí. Ẹ wá dìde kẹ́ ẹ sọ̀rọ̀ láti bí ọjọ́ mélòó kan tí Gumi ti sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú yẹn sílẹ̀, kò wá sẹ́ni tó máa jáde nínú yín kó sọ̀rọ̀ pé nǹkan tó sọ yìí ìpókù díẹ̀ káàtó. Ẹ sọ̀rọ̀ o. Ibi la wà tí ọ̀gá ọlọ́pàá tó jẹ́ ọmọ tiwọn tó ṣe nǹkan ẹlẹ́gbin sílẹ̀ ilẹ̀ Nàìjíríà yìí, wọn ò máa sọ sí mọ́, wọ́n máa ti paná ẹ̀. Kí ló wá ṣe ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ wá ń fi ọmọ tiyín tẹ wá fẹ́ pa á, tẹ wá fẹ́ kó kú sí Kútọnu? Mi ò mọ ìdí àti àlàyé tẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ń sìn. Nígbà tẹ máa bàrọ̀ jẹ́ tẹ wá ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí mo tiẹ̀ ń gbọ́ ó ń ṣe mí kàyéfì. Mo wá ń gbọ́ sítórì kan, wọ́n wá sọ pé pẹ́pẹ́ sí o, wọ́n pe àwọn kan lọ sí Àbújá lọ́dọ̀ Buhari. Igbó wọn sọ pé kọ́ wọ́ ọ̀nà ọmọ tiwọn o, kọ́ mú ọmọ tiwọn, kọ́ wọ́n ọ̀nà kó má dàlúrú o. Ẹ̀gbọ́n tó lọ́nà kí ni Sunday Igboho ṣe tí wọ́n tó tún wá sọ wípé kẹ́ wọ́n ọ̀nà ẹ̀ tẹ́wọ́ tó wá dé pé wọ́n á mú Sunday Igboho síbẹ̀ ẹ̀ nìsín. Ẹ wá jáde ìgbẹ́lẹ́sẹ̀ wá ń sọ lójú tèmi ẹ fi ṣẹlẹ́yà. Lójú tèmi torí nígbà yẹn gan mi rò pé àwọn tí wọ́n pé bàbá yìí pé wọ́n sọ yẹn, mi rò pé wọ́n jáde wọ́n sọ, wọ́n ní pẹ́pẹ́ sí o, ìgbà tó máa ń sọ o, ó ń bú àwọn ni o. Kò yẹ kí ọ̀rọ̀ yẹn jáde mọ́ lásìkò yìí. Ẹ má bínú o, ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ má bínú, bẹ́ẹ̀ mi ṣe mọ̀ ọ́ sọ ni mo ṣe sọ yìí o. Kò yẹ kí ọ̀rọ̀ yìí jáde lásìkò yìí rárá. Ní ojú tèmi ọmọ kékeré ní ọgbọ́n orí tèmi lọ́gbọ́n kékeré tí mo ní yìí, mo ń rò wípé ẹ fi olóyè Sunday Igboho ṣẹlẹ́yà pé a sọ fún ẹ kò wá tán nídìí ẹ̀ bí. Kò dẹ̀ tán nídìí olóyè Sunday Igboho torí òun ló ẹni tó yọ wá nínú wàhálà. Yorùbá dẹ̀ ní ẹ lọ múra kí a lọ múra àdúrà. Ó ń bọ̀ àwọn lọ ń dẹ́ẹ̀dẹ́ o. Bó ṣe wà ní ìsìn ẹ wo gbogbo nǹkan lẹ́yìn ìgbà tí wọ́n mú olóyè síbẹ̀ yẹn, gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀. Ẹ wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ lọ́jọ́ òun náà lọ sí Ọ̀yọ́ state, ẹ wo àrà tí àwọn èèyàn dá nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ wo gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá òun ló wá ń ṣẹlẹ̀ sí wa. Nígbà tán rí pé àìsírílẹ̀ èkúté ilé máa di àìsílẹ̀ ológbò ilé máa di ilé òkúté ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tó ti rí pé ẹni tó ní àyà tó lè sọ̀rọ̀ tó rí mọ̀ pé kò bẹ̀rù èèyàn kankan àfi Ọlọ́run nìkan ló bẹ̀rù.
ìgbà tó rí pọ́ ti tì yẹn mọ́lé, ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé kí n má parọ́ tàn yín, ẹ̀yin àgbààgbà Yorùbá yẹn tó bá délẹ̀ tán, ẹ̀yin gbogbo ẹ̀bí nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà yẹn lẹ máa gbé ẹ̀bí yẹn, wọ́n máa rù sí lórí báyìí ni. Torí ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sókè, kẹ́ ẹ sọ̀rọ̀ ní ìsìn, gbogbo yín dákẹ́ ẹ sọ̀rọ̀, ẹ ń wojú rere. Èmi ò mọ̀ bí mo ṣe kéré tó, èmi ń wojú rere èèyàn. Kí ló dé tí gbogbo bí ipò tí Ọlọ́run fún yín tẹ́ wá ń fi àgbàlagbà ara wá ń wojú rere àwọn èèyàn, àwọn mọ́là lásán. Ẹ wá ń wojú rere, wá fi olóyè Sunday Igboho, ẹ wá fi ń wojú rere mọ́là. Gbogbo wa dákẹ́ ẹ wá sọ̀rọ̀. Ẹ wo ìgbà nǹkan tẹ́ máa fi bọ̀rọ̀ jẹ́ lé pé wọ́n pè wọ́n, wọ́n pè yín sí kinní, pé kẹ́ wọ́n, kí ló fẹ́ wọ́n lu Sunday Igboho fún? Èmi ò rí nǹkan tí ẹ fẹ́ wọ́n lu olóyè Sunday Igboho sí, torí olóyè Sunday Igboho kò pààyàn. Tó bá gé mi ni ó sọ orú yẹn fún mi ọjọ́ kékeré tí mi jẹ́ kankan yìí, èmi á kọ́kọ́ sọ fún wọn pé ẹ bá ní kí wọ́n nu ọmọ tèmi, ọmọ tí ń tó tẹ́ pọ́n pààyàn jẹ lójoojúmọ́, kí lẹ fẹ́ sọ sí yẹn? Débi pé Gumi wá lórí láyé, ó wá sílé, ó wá ń sọ ní gbogbo àgbáyé. By now ó yẹ kí Gumi yẹn kó ti wà lẹ́wọ̀n, ó yẹ kán ti mú, kán ti kó ṣéènì sí lọ́wọ́, kán ti kó ṣéènì sí lọ́rùn, kán ti gbé síbì kan pé kó má tẹ̀ ríta mọ́, toró pẹ̀lú àwọn tó ń da omi àlàáfíà Nàìjíríà rú. Apààyàn ó ní kó má pè wọ́n ní tẹ́rọ́rìsì, kí ni ká máa pè wọ́n? Ẹni tó wá ṣe dáadáa, àwọn ọmọ ọlọ́mọ, Kánú, olóyè Sunday Igboho tí wọ́n ṣẹ̀yìn, àwọn yẹn ni tẹ́rọ́rìsì níwájú ẹ̀yin mọ́là. Ẹ má jẹ́ parọ́ tàn yín, ọ̀bọ ńlá náà fi ń lọ̀ yín, kò ń ṣèmi o, ẹ̀yin àgbààgbà yẹn. Ọ̀bọ ńlá, ìwọ̀sí burúkú, òun náà fi ń wọ̀ yín. Ẹ kàn máa ń dá ṣàpàjà, ó máa rẹ́rìn-ín, máa jókòó, máa níyà. Irú wàhálà ò lélẹ̀. Máa pé Yorùbá lẹ́kàn o, Yorùbá lẹ́kàn o. Tí ìbá ṣe pé ara àgọ̀ náà, kẹ́ mọ̀ pé Yorùbá ló kàn, ní ìkan àjọ ni, ní ìkan gbogbo wa. Ẹ sọ fún mi ọdún mélòó tí mọ́là tó fi ń dolórí nílẹ̀ Nàìjíríà yìí. Láti tó láti gbòmìnira, mọ́là ló ń ṣe é. Wọ́n yóò rẹ̀ jẹ́ wá sọ pé kò tó ẹ pé òkè Yorùbá ló kàn, Yorùbá ló fẹ́ ṣe é, pé Yorùbá ló kàn o. Ó yẹ kó ti mọ̀ kó yẹ ká ìtẹ́ máa pariwo, ó jẹ́ ẹ̀kan ìtìjú fún mi. Yorùbá ló kàn o, Yorùbá ló kàn o. Wọ́n ti gba ogún ní yín, wọ́n ti gbà mọ́ tiwọn. Wọ́n gba ogún ní yín, wọ́n wá fún yín ní ìrépé nǹkan tó tọ́ sí yín, tó yẹ kó ẹ̀kọ́ tí ẹ gbà pẹ̀lú akọ, ẹ wá fẹ́ gbà pẹ̀lú agídí, ẹ wá fi olóyè Sunday Igboho wá, ẹ wá fi wá ń wojú rere Buhari, ẹ fi wojú rere Fúlàní. Ẹ̀yin àgbààgbà ẹ lọ ṣàtúnṣe o, ẹ lọ ṣe àtúnṣe, because tí wàhálà bá délẹ̀, orúkọ yín náà máa pè, torí ẹ̀yin lẹ́ ń lọ sí Àbújá. Èmi dé Àbújá rí, bọ̀ tí mi dé ọ̀dọ̀ mi ìdí àsọ̀rọ̀ kìíní rí, mi ìwọnú ẹ̀rín rí. Ẹ̀yin lẹ́ ń lọ sí ọ̀dọ̀ Buhari, tí wàhálà yẹn bá délẹ̀, ẹ̀yin la máa bí pé ìgbà tẹ́ ń lọ sí ọ̀dọ̀ Buhari, kí ni nǹkan tí ẹ lọ ń ṣe ń bẹ̀? Ṣé ẹ̀kọ́ tí ẹ lọ ń jókòó ni? Ọ̀rọ̀ olóyè Sunday Igboho nìkan lẹ lọ ń sọ. Ẹ ní pé òkè o, bá ṣe máa ṣe o, gbogbo ẹ̀ máa dá o, gbogbo tí àwọn Fúlàní ò ní máa pa wá o. Ẹ rí yẹn sọ. Ẹ wá sọ pé ẹ wọ́n nu Sunday Igboho. Ọ̀rọ̀ yẹn kò yẹ kí ọ̀rọ̀ yẹn tiẹ̀ jáde lásìkò yìí. Ṣé ni mo kàn tiẹ̀ ń wò pé kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé àwọn mọ́là ti lo nǹkan fún wa ni? Ṣé lásìkò tí wọ́n mú ọmọkùnrin yẹn ní ẹ̀jẹ̀ tí àwọn tó dẹ̀ ń sọ yẹn, wọn ò dẹ̀ gbégbèsè bí ọmọkùnrin yẹn ṣe máa jáde? Nǹkan tá a wá rí ni pé lójú tèmi, olójú èmi kọ́ àwọn kan pè mí, wọ́n ní ọ̀rọ̀ yẹn ó sì ń dùn àwọn tó sọ̀rọ̀ yẹn o, mi ò mọ àwọn tó sọ o. Wọ́n ní ọ̀rọ̀ pé bẹ́yà wọ́n bú wọn, wọ́n ní bẹ́yà ọ̀rọ̀ yẹn sì wà nú wọn. Ẹ má wàá máa tọ̀ wá jẹ́ pé mo ti dáríjì ọmọ mi ní tí olóyè Sunday Igboho bá jọ ọmọ yín ni, tí olóyè Sunday Igboho bá jọ ọmọ yín ni, ẹ ti mọ bó ṣe máa kúrò ń bẹ̀ yẹn. Ẹ ní wá bọ́ọ̀tà kẹ́ wá máa fi ṣẹlẹ́yà, kẹ́ wá máa fi ṣẹ̀ sí pé ṣèbí mo bẹ́ẹ̀ sọ, kí lẹ fẹ́ bá sọ? Wọ́n pa àwọn ìran ẹ̀ nípa ẹ bá sọ pé kó má sọ̀rọ̀ mọ́, láì pé bóyá ó pààyàn. Ṣó pààyàn ni? Ẹ wá jáde pé ẹ sọ fún, kò gbọ́ ni. Ẹ sọ fún, ẹ sọ nísọ pé ẹ sọ fún nǹkan tójú ẹ̀ ń wá náà lójú ẹ̀ rí. Yorùbá ni wá o, Yorùbá ni gbogbo wa o. Tẹ́ bá sọ̀rọ̀
a ti mọ ibi tọ́rọ̀ lọ o. ìsọ tẹ wá sọ fún wa níta ni pé ẹ sọ fún kò gbọ́ ni kò gbà ni. Ṣé gbogbo ara máa sùn sójú ibi kan tá a máa kọrí síbi kan ni? Ṣé gbogbo a máa dúró títí nígbà táwọn tó yẹ kó jà fún wa ò dẹ̀ jà fún wa? Ṣé àwa níyàn kankan tó máa pé táànù wa máa ṣe pé gẹ́ǹtì ẹ̀ gbọ́wọ́ kí n gbé kí n wo bí kìíní ṣe máa lọ. Ó wá yàtọ̀ nísìn olóyè Sunday Igboho lẹ wá fi ṣe ìta yín tẹ bá fẹ́ sọ nísìn ọ̀rọ̀ ẹ̀ lẹ wá ń sọ. Ẹ bá dé patí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ni o, ẹ bá ṣe kíní kan Sunday Igboho ni o. Sunday Igboho ni pírọ́blẹ̀mù yín nílẹ̀ Yorùbá. Àwọn tó ń wá tó ń lọ já prison tó ń lọ já ọgbà ẹ̀wọ̀n tó ń pààyàn bẹ́ẹ̀ nípa ẹdìyẹ kò ń ṣe pírọ́blẹ̀mù ẹ̀yin àgbààgbà yìí, ṣùgbọ́n olóyè Sunday Igboho ni pírọ́blẹ̀mù yín tí mo dẹ̀ mọ̀ wípé olóyè Sunday Igboho ń ṣe pírọ́blẹ̀mù wa nílẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho ń ṣe ìṣòro wa làwọn Fúlàní tó ń pa wá nípa ìfọnáfọṣù tọmọkùnrin dẹ̀ ní náà òun ò gbà. Nǹkan tẹ́mi máa sọ ẹ lọ ṣe àtúnṣe ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ tètè kọ́mọ́kọ́mọ́ ẹ lọ ṣe àtúnṣe. Ọ̀rọ̀ yìí ó ń rúgbó bọ̀, ó ti ń rúgbó bọ̀ tó bá dẹ̀ rú dé nsì apá ò ní ká o. Kó má di pé ẹni tó ní kó ṣe tó ni tó náà ò ṣe, kó má di pé ẹ máa ṣe tó ẹ máa ṣe lọ tẹ́ẹ̀ ní stop. Ẹ lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ lọ wá bí olóyè Sunday Igboho ṣe máa jáde ńbẹ̀ yẹn torí ọ̀rọ̀ tẹ́ ti sọ ọ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀ ju o. Ọ̀rọ̀ yẹn àwọn èèyàn ti bá yín pín sí igba ọ̀nà. Nǹkan tí mo dẹ̀ lè mọ̀ pé ó lè wọ ọ̀rọ̀ yẹn kúrò nílẹ̀ ni pé kẹ́ ẹ wá bí aṣíwájú ti wà nílẹ̀ Yorùbá, èèyàn jagunjagun wa, akọgun, aṣíwájú ogun tí ò gbọ́dọ̀ kẹ́yìn ogun. Ẹ lọ wá bó ṣe máa jáde kúrò ní Bẹ̀nẹ̀. Nǹkan tó lè mú yọnu bá wa a lè má lè sọ̀rọ̀ o ṣùgbọ́n inú wa ò dùn. Ipò tí aṣíwájú wa wà inú wa ò dùn. Kò sẹ́ni tí ó dùn mọ́ nínú pé olóyè Sunday Igboho ṣì wà níbẹ̀ yẹn tí a dẹ̀ ní olórí tí àwọn Fúlàní darandaran tó dẹ̀ ń pààyàn tí olórí wọn dẹ̀ jáde pé wọ́n gbọ́dọ̀ pè wọ́n ní Boko Haram, pé wọ́n gbọ́dọ̀ pè wọ́n ní tẹ́rọ́rìsì. Ṣebí ìgbẹ́yìn kò lè kẹ́yìn gbogbo wa lè pé yes a fẹ́ gbọmọ wálẹ̀ kí gbogbo yín máa dìde kí gbogbo aṣíwájú wálẹ̀ Yorùbá báyìí kẹ́ẹ̀dẹ̀ fi òun ṣe ẹyọ kan kẹ́ẹ̀ fi wá fi hàn wọ́n pé ẹ ń fi ọ̀bọ lọ̀ wá látẹ̀lẹ̀ tá àgbà ọ̀dẹ̀ fún yín mọ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí o. Nǹkan tí mo wá sọ fún yín lénìí nìyẹn. Ẹ wá bí olóyè Sunday Igboho ṣe máa kúrò ní Kútọ́nù kẹ́ ẹ lè jẹ́ kí àwa ọmọ yín ká yọ́nú sí yín kí inú wa lè dùn. Inú gbogbo wa ò dùn. Akọ̀tí ẹ̀ ń fi ọgbọgbọ́n gbọ́dọ̀ máa gbé sójú ni. Nínú nǹkan tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho àwọn àgbààgbà àwọn màmá yẹn wọ́n ń síìkì lọ́wọ́lọ́wọ́. Mo mọ àwọn tó ń pè mí tó máa sunkún lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Mo fi Ọlọ́run bẹ̀ yẹn ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin aṣíwájú alẹ̀ Yorùbá ẹ ṣe kọ́mọ́kọ́mọ́ ẹ ṣe bí olóyè Sunday Igboho ṣe máa kúrò lẹ́wọ̀n. Torí Gumi ti sọ pé àwọn ọmọ tòun o èèyàn dáadáa làwọn pa àwa ọmọ tiwa tó jọ ọmọ gidi ojúlówó ọmọ kan bíi 1 billion tó ti wá sọ pé òun gangan ní terrorist tó dẹ̀ pààyàn rí láyé. Ẹ ronú o ẹ̀yin àgbààgbà yẹn ẹ ronú yín dáadáa. Ẹ lọ jókòó kẹ́ ẹ ru ọ̀rọ̀ tí Gumi yẹn sọ. Ọlọ́run ló ti ọ̀rọ̀ yẹn jáde kúrò lẹ́nu ẹ̀. Ọlọ́run ló ti ọ̀rọ̀ tí Gumi yẹn sọ. Ọlọ́run ó fẹ́ kí ẹ mọ bí láyé ṣe rí nìyẹn pé ojú ayé rèé pé ojú ayé lélẹ̀ wọ́n ń lò yín wọ́n ń dájà sílẹ̀ láàrin wa. Mo fọlọ́run bẹ̀ yín o ọ̀rọ̀ mi ò ní pọ̀ ẹ ṣé mo dúpẹ́ o. Tó bá di lọ́la ẹ pàdé mi Kẹ́mi Bùkọ́lá lórí Kembi show. A máa ṣe show ń bẹ tá a máa fi àwọn ọjà gidi àwọn correct ọjà ti wọlé o. So ẹ pàdé mi bẹ̀ gbọ́dọ̀ di ọjọ́ Sunday àwọn aṣọ àwọn oríṣiríṣi aṣọ náà ti wà nílẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Nọ́mbà mi 08022111530 nọ́mbà mi. Àgbo ń wà oríṣiríṣi àgbo tó bá ń ṣe lára ẹ pè mí lágbára Ọlọ́run àìsàn ní fi inú ara wa ṣe bùgbé o. Ilẹ̀ dẹ̀ ń tà o. Ẹ ṣé mo dúpẹ́ ó dàárọ̀.